ẹ̀yin àáfà ẹ̀ tún ti dé so ẹ̀ tún ti bá tú Kùránì kan ẹ̀ tún tú Kùránì míì kan àṣírí ti tú ẹ̀yin àáfà Ọlọ́run mú yín ojú tì yín Kùránì tá a ti tú láti kẹ́ tó bí ìyá tó bí àyà yín kò tún dá mọ́ ẹ̀ ti tú kọ́ báyìí àdìsẹ́ ọkàn yóò ní balẹ̀ inú yóò ní dùnsẹ́ lọ́la dání wáyé àdìsẹ́ ọkàn yóò ní bẹ̀rẹ̀ sẹ́rí ìtónítọ̀ tẹ́fẹ́ mọ́ tó kọ yẹ tẹ́fẹ́ mọ́ tútù yẹn ẹ̀ ń sẹ̀sìn ní báyẹn ẹ jẹ́ ká kọ́ lé fídíò ìbàdàn ẹni àwọn tó kọ́ bí ẹ̀kọ́ Quran tó kọ́ translate Quran láti èdè Arabu Arabiki wá sí èdè Yorùbá ó wá jẹ́ Christian Reverend Samuel Joe àgbélé ìran ṣe ní nínú ọ̀nà tó gòjù láyé tí òun gbọdọ̀ tẹ̀lé láì òun náà níran àwọn Arabu ṣe rí kíyèmọ lóhun pé òun jẹ́ mùsùlùmí is a virus ẹ mọ gbọ́wọ̀ tó takò lákàì àwọn ọ̀rọ̀ bùnú Quran tẹ́ ń tẹ̀lé Quran tó gbà ọ́ skọ́là yín tí wọ́n ń kà so Christian ló bá ń translate ẹ̀ sí èdè tí tẹ̀yìn gbọ́ Reverend Samuel Cole ló bá ń translate ẹ̀ so ó gba àfáàyín ńláńlá tí wọ́n go through rẹ̀ kan tó approve rẹ̀ because ẹnìkan tí àkọ́ ló máa kọ́ kí ó tó lè approve rẹ̀ ó máa ní àwọn tó ti máa kọ́ tó ti kọ́ ó dẹ̀ máa ní wọ́n tó máa gbà kọjá kó tó di pé àwọn Àràbù approve rẹ̀ so báyìí ìwọ tí wọ́n tún ti ẹ̀kọ́ báyìí àbí ẹ̀ tí ń tó fẹ́ sí àbí ó lè pé nínú Kùránì yẹn àwọn òbí kan bẹ táwọn bí tẹ̀lé dáa lóhùn ẹ̀ lè dáhùn kò sí dáhùn fún nínú Kùránì yẹn so the next thing tí wọ́n lè ṣe ni pé kí ni kí wọ́n máa wá àwọn àtàmọ́tàmọ̀ kí ni kan journalist fún wọn láyé wọn ṣe kankan láyé wọn àfi kí àwọn kankan máa ṣe fún wọn kí wọ́n máa gbé gbúrò rẹ̀ kí wọ́n máa gbé fún Allah àwọn afáyín ẹ̀kọ́ náà ṣe báyìí translate Quran àwọn kọ́ ẹ̀dẹ́ gbé gbúrò fún àwọn afáyín pé àwọn scholar yín àwọn náà translate Quran oúnjẹ tẹ́ ẹ tí ẹ ń jẹ Allah ò ṣe fún yín omi tẹ́ ẹ mu Allah ò ṣe fún yín aṣọ tẹ́ ẹ ń wọ̀ lórí ilẹ̀ wa Allah ò ṣe fún yín ilẹ̀ ibi tẹ́ ẹ ń tẹ̀ Allah ò ṣe fún yín atẹ́gùn tẹ́ ẹ mí sínú lórí ilẹ̀ wa Allah ò ṣe fún yín àwọn olùrẹ̀ ni wọ́n ṣe fún yín kódà tó fọ́ dórí Quran tẹ́ tí wọ́n á ń lò translation tẹ́ tí wọ́n á ń lò yìí náà Allah ò tó ṣe fún yín ẹ̀yin gẹ́gẹ́ fún ẹ̀gẹ̀ tí wọ́n ní làákàì òmùgọ̀ tí wọ́n ní yín ẹ̀ lè ṣe fúnra yín àwọn tẹ́ wá pè ní àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn tẹ́ wá pè ní àwọn Nasara àwọn ojú ẹ̀ nípa tó wá tó bá translate ẹ̀ kí wá láǹfààní nínú ayé ẹwu yẹn tẹ́ ti fi Quran sí lọ́nà ẹwu yẹn tẹ́ ti fi Quran ìbàlẹ̀ jẹ́ ẹsẹ̀ wọn á tún tàn kọ ìtàn àwọn Arabu ìtàn onítàn ẹ̀yin bá wọn translate ìtàn onítàn tí èsì tàn tiyín kì í ṣe ṣètàn lé yín ìtàn family ò sí ń bẹ ìtàn ọmọdé ò sí ń bẹ ìtàn abúlé yín ò sí ń bẹ ẹ̀yin wá bá wọn translate ó wá di ogun adọ̀ràn ìwọ wá ní ìwọ wá jókòó ìwọ náà tún tiẹ̀ náà kọ jẹ́ káwọn kan tó wà nínú èyí tí wọ́n náà tún kọ yìí àwọn tó ti yọkú bẹ̀ jẹ́ ká mọ̀ onígbà tó wò ní pé more than kíní kan thousand kíní kan errors ló wà ń bẹ nínú Kùránì tó kọ síbẹ̀ so ẹni tó kọ Bíbélì yẹn tó jẹ́ Kírísítẹ́nì yẹn ó dẹ̀ bá yín sọ̀kan tó dáadáa nípa ànábì ó bá yín sọ síbí àbí èyí tí ànábì ṣe tó dáa tẹ́ fi ń gbá ànábì lárugẹ àti alálárugẹ èyí tó kọ yẹn òun dá ń tiẹ̀ kò ṣe mistake ń tiẹ̀ àmọ́ ibi tó ti sọ àìdá àwọn ibi tí wọ́n kù sí lẹ́yìn tó jẹ́ pé èyí tẹ́ tẹ̀lé Muhammadu ẹ̀yin fẹ́ pé Muhammadu ṣe nǹkan tí ò dáa ó dá nìkan lẹ́ fi mọ́ gbọ́ nípa Muhammadu tó pé kiri Muhammadu kì í yàgbẹ́ kì í tọ̀ kì í só kì í dúró pàṣẹ dúró kì í rìn ní sátẹ́gùn báyìí ó ti yó nìyẹn tiẹ̀ kì í mumi àbí ní máa ń gbèsè méjì ní tiẹ̀ ní àbí ló fi special kò sí kankan táwa ń ṣe tí òun náà ṣe ó hàn bí òun tiẹ̀ ó jọba látọjú òun tiẹ̀ ni àbí lówó òfin láì ṣe tiẹ̀ àwọn ẹ̀fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe Muhammadu àfi dáadáa bẹ̀rẹ̀ nìkan lẹ́fẹ́ mọ gbọ́ tẹ́ bá ti wá rí àdìsí àbí ẹ̀yà kan nù kúrò tó wá lè sọ pé ànábì ò da àbí àdìsí kan tó wá gbé afọ pé ànábì ṣe ìwádìí tó jẹ́ wà bàjẹ́ ẹni mọ̀ọ́dù ẹni pé kò dáa ẹni pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò fẹsẹ̀ nílẹ̀ kí nìyẹn kan àwọn tó wá jẹ́ pé tó wá sọ pé ó dábàá kódà kó jẹ́ pé ọ̀tá ànábì náà ló bá kọ́ tó bá ti lè dáa fẹsẹ̀ kan tó dáa nípa ànábì ẹ mọ̀ sọ fún wa pé ha ó dáa ó wà òkè àdìsí yẹn ó wà sọ̀hìn ó wà kìnìkan ayé ti bàjẹ́ afọ́fun gbẹmu lẹni tí ń ṣe ẹ̀sìn Islam ẹ̀wẹ̀sìn burúkú tí ẹnì kan mọ̀ tẹ̀lé wọ́n tó ti ń tún Quran translate báyìí Ọlọ́run ló ní pé kí Quran gan kó mọ̀ jẹ́ tàn lẹ Yorùbá ẹ̀ tún dàrú náà fún ní báyìí lẹ́yìn tẹnu yóò kò lẹ́nu tó ní tàn ẹ̀yin tẹnu yóò kò lórí ìwé oníwèé tó wá dípò tí ń wá ní kọ́ ẹ̀ rí pé kódà Kùránì yẹn gan yóò ti dogun yóò ti di wàhálà jù báyìí lọ gan nílẹ̀ kó tó jíire ẹ wo ní burúkú tí wọ́n ń gbé wá fún wa ẹ wò mọ̀fù tí wọ́n ń gbé wá fún wa nǹkan tó ti lọ more than 1,000 years more than 100 years tó ti kọ́ wọ́n sì wá dé lónìí àwọn ọmọ tòní
ṣé wàá ń dé sọ fún wa pé àwọn àbá àwọn aláìdá ni wọ́n Quran yẹn tẹ́lẹ̀ tó pé translation Quran pé kò pé yìí ẹ bá gbàgbé o àwọn àfa Ádámù yín ó mọ̀ lò bó ṣe nímọ̀ tó kàmọ́dé yín bó ṣe nímọ̀ tó kó mọ̀ lò àwọn gba àwọn sásìlì ni ó gba àwọn kíní ayé mùsùlùmí ò ní dá o ẹ̀yin àfa tí bá ń ṣe Islam èmi mọ́ rí rí pé kò yẹ kán ṣépè fún mọ́ èpè ti jà tí bá ń ṣe Islam tó bá ṣẹ̀yìn ẹ̀kàn fílẹ̀ lásán because nǹkan tí ń ṣe gan ó ju wèrè gan lọ bí èèyàn bá ń ṣe Islam ẹkún ọjọ́ ọ̀la ni orí burúkú ni ó rẹ̀ níwọ̀n pé òun ṣẹ̀sìn kò ní pé òun ṣorí burúkú ṣé ti tẹ̀lé kan máa ṣe náà ní tí lọ́la tún lè mọ́ nǹkan tẹ̀yìn tún kọ̀ yìí táwọn kó tún jáde sọ fún wa pé kò tún rí bẹ́ẹ̀ àwọn náà tún fẹ́ tún kọ̀ tó pé kí nǹkan wọn kọ́ anybody ló lè jáde tún kọ̀ bẹ́ẹ̀ ni èmi kẹ́lẹ́ jẹ́ lọ́la mo lè jáde kí n tún kọ́ translate bẹ́ẹ̀ ni ìṣètọ́nu lẹ́yìn ni àwọn kò sí nǹkan tó máa mú mi sí lọ́gbọ̀n tó máa mú mi sí mo ṣe wà yìí tó ní ìwà gbà tó ń lé yín ìsìnkọ̀ tó ń lé ìtàwọn àràbù ni mo kọ èmi àtàbù dẹ̀ lájọ lẹ́jọ́ bẹ́ẹ̀ ni ògbé tí ó náà tún kọ̀ yìí ọtún kọ fúnra rẹ ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn kan náà tẹ̀lé àwọn tó wá tẹ̀lé yẹn tó wá nìyí ìtú wá ṣe àwọn àràbù yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ló tó wá tẹ̀lé rẹ o wàhálà mọ̀dé so àwọn ẹlẹ́bọ̀ yẹn náà so àwọn tí wọ́n jẹ́ jù yẹn náà àwọn ìwé yẹn náà tó wá tẹ̀lé wọn náà okay with their knowledge yẹn náà ló fún wa lọ tún Kùránì ilẹ̀ àwọn àràbù ló fún wa tó tú àwọn agbègbè yẹn fún àwọn àràbù àbí so àwọn tí wọ́n tún nìyẹn yẹn fún àwọn nígbèrè tiwọn mọ́ àbí àwọn ò mọ̀ ṣe mọ́ tiwọn àwọn ò dá tiwọn ọ̀tún dojú ìjà kan báyìí wọ́n wá fẹ́ mọ́ fi ìmọ̀ tán kọ́ ẹ omi ọmọ tó ọmọ lọ́dọ̀ tí wọ́n fi mọ́ gbé àlàlẹ̀ sọ̀rọ̀ àríbàlárugẹ kò jẹ́ tuntun náà tó mọ Yorùbá tó bá kàwé tó bá jójó gbọ́n yóò ní pé òun èso ọmọ Yorùbá mọ́ ilẹ̀ àràbù náà bàbá àbò òun ti wá tó mọ Yorùbá tó jọ máa bí tó jọ onílàkẹ́ ọ̀jọ̀gbọ́n tó nímọ̀ tó lóye tí ó bá wí yóò ní pé òun wá láti ilẹ̀ jù ni tí wọ́n lè fún wọn tó fún wa kọ́ tẹ́ ẹ bá ti lè kọ́ yín nìkan tán wọ́n á jẹ́ kẹ́ ẹ disassociate ayé mọ́ kúrò nílẹ̀ kò tó jíire wọ́n wá ẹ má tàgà ẹ mọ́ ọ̀dọ̀ ọ̀lẹ́ tiwọn ṣe pé afọ́fun gbé mu níyín ọ̀dẹ̀ akíndé dání níyín oníwọ̀ kan gba professor ìwọ̀ kan kíní kan journalist ayé rẹ ti bàjẹ́ bọ́ ṣe wà yẹn ó sì ti ṣòfò ìwọ bá wọn tún ìtàn tí wọn translate sí èdè tiẹ̀ torí pé ó wáyé re wọ́n bá wọn tútùkùtù ọkàn yóò ní balẹ̀ gbé àfáà yìí ojú ti tì yín àti mú yín lápò tún àti mú yín lápò sí àti mú yín níwájú àti mú yín ẹ̀rí mẹ́kan lọ mọ́ ẹ ti wà láàrin àti fún yín dẹ́ndẹ́n ẹ ti pé the next solution tẹ̀lé ṣe ni pé kí ni kẹ́tù Kùránì kọ ni next solution tó kàn fún yín àbí ọkàn yóò ní balẹ̀ yín mùsùlùmí yìí ẹni bá ọjà kan tó dáwọ́ ládàá níwáyé tẹ bá sì jẹ́ ẹ̀ ní yó inú yóò ní dùn ládàá ẹ tún Kùránì kọ àbí ẹ mọ̀ tún kọ kẹ́ ẹ kọ́ jù bẹ́ẹ̀ lọ kódà àwọn tó ti wá ta kẹ́ ẹ tó pé kò rí bẹ́ẹ̀ mọ́ kẹ́ ẹ tún gbé mi jáde lọ́la báyìí àwọn kan tó tún wà ń bẹ àtòjọ orí náà ni o àtòjọ tọ́bọ̀ náà ni o fún èyí kọ́ sábà tí wọ́n rán fídíò wa ẹ bá like ẹ bá share ẹ bá comment ẹ bá repost èròǹgbà yín ẹ bá fi sí comment section kí nìkan tẹ̀yìn rí sí ojú ò lẹ́ fi ìyàwó ló kọ sí yín àjùwà ṣe o.